Àdẹ́tẹ̀ rẹ̀ pàtàn ẹni ó dúró gbè ní ẹgbọ́n náà èyí tó jẹ́ ojúlówó tó rà ṣó ti rọ́wọ́ fífọ́. Ẹ kú dédé àkókò yìí o nílé lóko lájò àti lẹ́yìn òdì. A kú bí ojú ọjọ́ ṣe rí. Àní ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ létí tẹ́ fi ń gbọ́ mi ò ní dì. Ìyẹn ni ká lè ṣe míì. Ìdí rèé tí ń fi máa dúpẹ́ lọ́wọ́ yín ní gbogbo ìgbà tí ń bá ti bọ́ sórí ètò yìí. Ẹ ṣeun ẹ kú ìfẹ́ tẹ́ fi ń bá wa gbọ́ ètò ọlọ́kan-ò-jọ̀kan lórí ìkànnì Ohun Ìfẹ́ SOMIDA TV tá a wà yìí àti orí ìkànnì Ìrírí Ayé TV lọ́hùn-ún. Ẹ ṣeun ẹ kú ìfẹ́ ibi ẹ ti ń rówó ra dátà ìláyé Elédùà kò ní jẹ́ ó tán bẹ̀ o, ẹ bá ń ṣàmì àdúrà. Mo ṣe bẹ́ẹ̀ mo balẹ̀ gùdẹ̀ sórí ètò. Bóyá ìwọ ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́, orúkọ mi ò tí yí padà. Muhammadu Akówódé baba Akórèdé tí gbogbo èèyàn ń pè ní Ohun Ìfẹ́ SOMIDA, Sẹ́ríkì ọlọ́pọlọ nọ́mbà 1, máyégún gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀. Àrí ìlú ni mí, àwa lọmọ oníjà kòmánà, àjàní mògó ni mí, ará àjámọ̀, àwa lọmọ ipò ń pọ̀ roro, àjà ń rọ̀ ṣẹ̀. À ń torí àjájà, àjàní ta níjà lẹ́yìn kùlé òun, ṣe bá pọ́n bépo rẹ lórúkọ tí wọ́n ń pàjà. Ọ̀yá ẹ bá wá nǹkan fìdílé àbí kẹ́ fìdílé nǹkan. Ìgbèkùn ayé apá kejì lélẹ́yìí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wa fi ìfẹ́ gbọ́ apá kìíní tá a ṣe wá lọ. Gbogbo àtẹ̀jíṣẹ́ tẹ́ ẹ fi ránṣẹ́ sí wa. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín o. Kí ló ṣẹlẹ̀ sí aráalé wa? Ẹ tún gbọ́ wìrìwìrì lọ́jọ́ tìní. Ẹ jẹ́ ń dókè lọ́hùn náà. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀, mi ò lè ṣe kí n mọ́júbà lórí ètò yìí. Ìbà lọ́wọ́ Olódùmarè, ọba mi atẹ́rẹrẹ kárí ayé, ọba ńlá tí ń fọba jẹ, ọba mi ẹ̀rù jẹ̀jẹ̀ ní gbogbo ilẹ̀kílẹ̀. Akọ́dá ayé ìbà, àṣẹ̀dá ọ̀run ìbà, ìbà ládé ládé, ìbà lóyè lóyè, egúngún lé mojúbà, òòṣà ọjà mojúbà. Ìbà yín ìyá mi ajíbọ́lá arúgba aṣọ mọ́balẹ̀, ìbà yín ìyá mi amọ́lòlò alàròrò. Wọ́n lẹ́yìn lórí tó kún tí ò níná, ẹ̀yin lọ́jà tó kún tí ò lérò. Ìbà Ọ̀ṣun Ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóyè ayùn, ìbà Èṣù láàlú ògiri oko, onílé oríta abà àṣọ lórí. Ìbà gbogbo òrìṣà tí ń bẹ nílẹ̀ Oòduà, mojúbà lọ́jọ́ tèní. Ìbà gbogbo pèdèpèdè, ìbà gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀, mojúbà lọ́jọ́ tèní. Ẹ jẹ́ n rí tèmi wí lórí ètò yìí. Ìgbèkùn ayé apá kejì náà ni mo gbé wá fún yín lọ́jọ́ tèní. Ẹ bá wá nǹkan fìdílé àbí kẹ́ fìdílé nǹkan. Mo kí ìyá mi, ìyá alálùbáríkà, ìyá onínúure, ìyá wa Àjàrà Ìmọ̀ Sàràkí, ọmọ Ìjẹ̀bú Alárè, ọmọ aládìyẹ ògògò màgà. Adìẹ bà lókùn, ara òrókùn, ara òradìyẹ. Àwọn lọmọ ohun ṣe ní ọ̀yọ̀yọ̀ ń yọ̀, ọ̀yọ̀yọ̀ máyọ̀mọ́, ohun tó ṣe ni ò lè pani. Mo fi kí gbogbo ọmọ Ìjẹ̀bú tó wà lórí ìkànnì yìí tí wọ́n ń gbọ́ wa lọ́jọ́ tìní. Ẹ ṣeun ẹ kú fẹ́. Bóyá yín ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́ lórí ìkànnì yìí, ẹ bá wa tẹ ibi pupa tí wọ́n kọ sabọ̀nẹ́sì nísàlẹ̀ yìí kẹ́ ẹ fi darapọ̀ mọ́ wa lórí ìkànnì tá a wà yìí. Ẹ̀yin náà tẹ̀sí ti ń gbọ́ wa láti ọjọ́ tó ti pẹ́, ṣùgbọ́n ẹ̀ ń ṣe iyèméjì ń pé bóyá ẹ ti darapọ̀ mọ́ wa àbí ẹ ti darapọ̀ mọ́ wa. Mo níbi tí wọ́n kọ subscribe sí yìí, ẹ bá wa wò ó tó bá kù ní pupa, ẹ ti darapọ̀ mọ́ wa nù. Ẹ bá wa tẹ̀ kó di funfun, tó bá di funfun báyìí, ẹ ti darapọ̀ mọ́ wa nù. Ẹ ṣeun púpọ̀ fún ìfẹ́ tẹ́ fi ń bá wa gbọ́. Kẹ́sì mọ́ gbàgbé, mo ní tẹ́ bá gbádùn rẹ̀, ẹ mọ́ bá wa tẹ láìkà ìyẹn àtàǹpàkò tó gbẹnu sókè nísàlẹ̀ yìí. Kẹ́sì tó mọ́ bá wa pín kiri fún àwọn èèyàn yín kí wọ́n darapọ̀ mọ́ wa lórí ìkànnì tá a wà yìí. Orí ìkànnì yìí kò sí fún ìṣekúṣe, bẹ́ẹ̀ ni kò sí fún ìbàjẹ́. Àwọn ẹ̀kọ́ ọlọ́kan-ò-jọ̀kan lẹ́mọ̀ bá pàdé lórí ìkànnì tá a wà yìí. Ìgbèkùn ayé apá kejì. Kí ló ṣẹlẹ̀ sí arákùnrin yìí? Mò ń bí nínú apá kìíní pé ta lè yàn rè àti ń pé oore ń bẹ nínú òbí, bẹ́ẹ̀ ni bí ń bẹ nínú oore. Ẹ wá nǹkan fìdílé, ẹ tún gbọ́ wìrìwìrì lọ́jọ́ tèní. Àní lẹ́yìn tí arákùnrin yìí ó lọ ọ̀dọ̀ bàbá Awóyinfá nílùú Paraku lọ́hùn-ún, tí bàbá Awóyinfá tí wọ́n gbé ẹyin mẹ́ta fún un wípé kó jẹ.
lẹ́yìn náà tí wọ́n gbé oyin inú ìgò fún yín pé kó máa lá láàárọ̀ gbogbo ohun tí ń fẹ́ yóò sì máa tẹ̀ lọ́wọ́. A ní pé ṣé kinní yìí dáhùn fún arákùnrin yìí àbí kò dáhùn fún un. Ibi tá a dẹnu dúró sí nínú apá kínní rèé tá a sì ń bira wa lérè ń pè ṣé oore ni wọ́n sì ṣe fún arákùnrin yìí ṣá àbí ibi ni wọ́n ṣe fún un. Gẹ́gẹ́ bí ìbéèrè tí mò ń bi nínú apá kínní, àmọ́ ẹnu oníkọ̀ náà láti ń gbọ́n mọ́ta. Ẹ farabalẹ̀ lọ́jọ́ tèní, ẹ tún gbọ́ wìrìwìrì lórí ètò yìí. Nígbà tí arákùnrin yìí ó bẹ̀rẹ̀ sí ní lo iṣẹ́ yìí lọ, ẹ gbọ́ ná ṣe iṣẹ́ yìí dáhùn fún un àbí kò dáhùn fún un. Nǹkan bẹ lọ́dọ̀ àwọn àgbà lóòótọ́. Mò ń bọ̀ kí mú mi díẹ̀ náà. Àní arákùnrin yìí ní nígbà tóun bẹ̀rẹ̀ sí ní lo iṣẹ́ tóun gbà lọ́wọ́ bàbá Awóyinfá yìí, ìṣe ni owó ń wọlé fún òun lọ́tún lósì. Bí wọ́n ṣe ń pè òun sówó lọ́tún, bẹ́ẹ̀ ni wọ́n ń pè òun sówó lósì. Àwọn iṣẹ́ díẹ̀, owó púpọ̀ nìkan wọlé fún òun. Owó tó wọlé fún òun láàrin ọ̀sẹ̀ tóun bẹ̀rẹ̀ sí ní lo iṣẹ́ yìí kì í ṣe kékeré owó. Inú tòun dùn púpọ̀. Ọ̀sẹ̀ àkọ́kọ́ lọ, ọ̀sẹ̀ kejì náà ń lọ, ṣùgbọ́n ọwọ́ tòun ò gbẹ fún owó. Èyí ló mú inú tòun dùn tóun fi gbéra ó di ọ̀dọ̀ bàbá Awóyinfá láti lọ fẹ̀mí ìmoore hàn. Nígbà tóun dé ọ̀dọ̀ bàbá Awóyinfá, ẹ gbọ́ ná kí ló ṣẹlẹ̀ níbẹ̀. Oore ń bẹ nínú òbí, ibi ń bẹ nínú oore. Oore tó fojú jọ bí àti ibi tó fojú jọ rè, Ọlọ́run kó là wá ń bẹ̀. Ẹ bá ń ṣàmì àdúrà. Mò ń bọ̀ mi tíde. Arákùnrin yìí ní bóun ṣe dé ọ̀dọ̀ bàbá Awóyinfá, òun tún bá àwọn àlejò rẹpẹtẹ níbẹ̀ lóòótọ́, ṣùgbọ́n òun ṣàjókòó títí dìgbà tó fi kàn òun. Bóun ṣe wọlé sọ́dọ̀ bàbá Awóyinfá báyìí, tìdùnnú lòun fi kí bàbá, tẹ̀ríntẹ̀rín ni bàbá fi pàdé tòun. Kódà òun ra ẹ̀bùn dání nígbà tóun lọ ọ̀dọ̀ bàbá. Òun gbé ẹ̀bùn yìí fún bàbá, òun sì sọ fún bàbá yìí pé wọ́n ṣeun gan. Ohun tí wọ́n gbé fún òun ríṣẹ́ rẹ̀, inú tòun dùn gan. Àmọ́ èsì ó ní bàbá Awóyinfá wá fún òun. Ẹ̀yin ará létí wà létí gbọ́, mi ò sọ dànù, ẹ dákun ẹ mọ́ gbọ́ dànù. Ẹ rí ẹ̀kọ́ kan sí ìkejì nínú rẹ̀ lọ́jọ́ tèní. Mò ń bọ̀ ẹ jẹ́ kí n tó dókè lọ́hùn-ún. Mo kí bàbá mi Ajá Rẹ̀mú Bello láti Paris lọ́hùn-ún. Bàbá mi wíníwíní lójú orogún, èjì wọ̀rọ̀ lójú ìyá rẹ̀. Ọ̀bẹ kì í sì bẹ́kẹ́sẹ́, ọbẹ̀ sílé alákìsà, ó sọ alákìsà dónígbà aṣọ. Mo fi kí gbogbo àwọn ìbejì tí ń bẹ lórí ìkànnì yìí tí wọ́n ń wò wá lọ́wọ́lọ́wọ́ báyìí. Èmi náà ń wá ìbejì o. Ọba mi Elédùà ni mò ń pè. Àní nígbà tí bàbá Awóyinfá máa fi fún arákùnrin yìí lésì, ó ní dúpẹ́ lọ́wọ́ orí rẹ̀ wípé iṣẹ́ yìí dáhùn fún ẹ̀. A ti ṣe fẹ́lòmíì ṣùgbọ́n kò dáhùn fún un. Àmọ́ wá gbọ́ o, iṣẹ́ tó dáhùn fún ẹ yìí ó lákọ bẹ́ẹ̀ ni ó lábò. Èyí tó lọ lò yìí akọ rẹ̀ nìyẹn. Ẹnikẹ́ni tí akọ rẹ̀ yìí bá sì ti dáhùn fún, ní kété tí bá ti ń pé ọjọ́ 41, ìyẹn 41 jours, ó gbọ́dọ̀ wá ṣe abo rẹ̀ kó mọ lọ gbáradì. Tí bá ti ń pé ọjọ́ 41, kó padà wá kó wá ṣe abo rẹ̀ kí ó bá lè mọ gbádùn iṣẹ́ yìí lọ. Arákùnrin yìí ní ọ̀dà mo ti gbọ́ bàbá, ṣùgbọ́n tí n bá ń padà bọ̀ ní ọjọ́ 41 yìí, àwọn kíni kí n gbáradì rẹ̀, àwọn kíni kí n mú dání tí mo bá ti ń padà bọ̀. Bàbá Awóyinfá ń sọ fún arákùnrin yìí pé àwọn nǹkan tá a nílò náà ò fi bẹ́ẹ̀ náà pọ̀, ó kàn já sí pé ó ṣòro láti rí ni. Arákùnrin yìí ní lòun béèrè ń pè àwọn kíni ẹ sọ fún mi bóyá kí n tètè bẹ̀rẹ̀ sí ní wá kalẹ̀. Bàbá Awóyinfá ní àwọn nǹkan ara màálù la fẹ́ lò, ṣùgbọ́n ó di dandan kára odindi màálù, torí pé tá a bá fẹ́ lọ ra àwọn nǹkan wọ̀nyí lọ́dọ̀ àwọn alápatà, àwọn nǹkan wọ̀nyí kò ní kún rẹ́rẹ́ dáadáa. Pàápàá jùlọ a gbọ́dọ̀ dárúkọ rẹ̀ sí màálù yìí kó tó di pé a pa màálù yìí. Ìdí rèé tó fi pọn dandan fún wa láti ra odindi màálù láti fi ṣe abo iṣẹ́ tó lò lákọ̀ọ́kọ́ yìí. Arákùnrin yìí ní ṣé kò jù bẹ́ẹ̀ lọ. Wọ́n ní tá a bá ti lè rí ṣe àbùṣebùṣe,
ó ní ó dà mo ti gbọ́ bàbá màá bẹ̀rẹ̀ sí ní mo lọ gbáradì kó tó di ọjọ́ 41 yìí á ti palẹ̀ mọ́ gbogbo kinní yìí kalẹ̀ lòun bá dágbére fún bàbá lòun bá gbọ̀nà lé tòun lọ. Nígbà tí ọjọ́ 41 ń pé bọ̀ nǹkan kan mọ̀ ṣẹlẹ̀ sí arákùnrin yìí o. Ẹ wá bi mí pé kí ló ṣẹlẹ̀ sí arákùnrin yìí? Oore ń bẹ nínú ibi bẹ́ẹ̀ ni ibi ń bẹ nínú oore. Mò ń bọ̀ ẹ jẹ́ n dókè lọ́hùn-ún. Mo kí bàbá mi Ájì Ahmed láti ìlú Gabon, ọmọ Sélóba ọmọ aróra àgbá ètò. Mo fi kí gbogbo ọmọ Sélóba tó wà létí ìgbọ́ lọ́jọ́ tèní. Ẹ kú àdúró tí ohun ìfẹ́ SOMIDA. Mo sì kí ìyá mi Ájà Latifata ọmọ Sálú, ìyá mi ya Diaudina láti ìlú Abidjan, ọmọ Kòyí Ẹ̀ṣọ́, ọmọ Adílẹ̀ Dògùn, ọmọ akútapátara sójú ogun, ọmọ àrọ̀nì òtógundé, Oníkòyí ò gbọ́dọ̀ sinmi ogun. Ogun àjàwẹ̀yìn wò ní múlé Oníkòyí wù mí lọ, ogun ojoojúmọ́ ní múlé bàbá wọn sún mi gbé. Iwájú Oníkòyí ogun, ẹ̀yìn Oníkòyí ìjà, ogun bá Oníkòyí nugbó, ó dolúgbó, ogun bá Oníkòyí lọ́dàn, ó dolú ọ̀dàn. Ìyá mi ya Diaudina, mo fi kí gbogbo Ìkòyí Ẹ̀ṣọ́ tó wà lórí ètò yìí lọ́jọ́ tèní. Ẹ kú àdúró tí ohun ìfẹ́ SOMIDA. Arákùnrin yìí ní gẹ́lẹ́ bóun ṣe délé báyìí lòun bẹ̀rẹ̀ sí ní ròyìn pé ọgbọ́n ni mo lè dá sí tí mi ò fi ní wá owó màlúùtì nígbà tí bá ń pé ọjọ́ 41. Lòun bá lọ́dọ̀ àwọn eléèésú, ṣé àwọn alájọ la máa ń pè bẹ́ẹ̀. Lòun bá lọ gba ìwé àjọ, lòun bẹ̀rẹ̀ sí ní dáwó síbẹ̀, òun dáwó síbẹ̀ ipe kí owó màlúù lè pé kó tó di ọjọ́ 41. Ṣùgbọ́n arákùnrin yìí nígbà tí ń kù ọjọ́ 3 kí ọjọ́ 41 fi pé àjálù burúkú kan mọ̀ jálù òun o. Ibẹ̀ kọ́ la fẹ́ lò lórí ètò lọ́jọ́ tèní. Àdúrà tá a kàn ń ṣe náà ni pé ohun tá a rò kí Ọlọ́run má fi ba èyí tá ń rò jẹ́. Arákùnrin yìí ní àjálù tó dé bá òun yìí, gbogbo ilé lòun gbá, òun gbá gbogbo ìta, gbogbo owó tóun ní lòun gbàjọ tóun fi yanjú àjálù tó dé bá òun yìí. Kódà owó màlúù tóun ti ń dá sọ́dọ̀ àwọn alájọ tẹ́lẹ̀, gbogbo rẹ̀ lòun tún lọ gbà pátá tóun fi yanjú àjálù tó dé bá òun yìí. Ẹ̀rù wá ń ba òun pé ọ̀túnla ló mọ̀ kù ní ìsìn kó tó pé ọjọ́ 41 tóun ti ṣiṣẹ́ yìí. Ibo ni mo ti fẹ́ rówó màlúù báyìí? Òun sì ń kó fún ìbẹ́ lọ́hùn. Ẹ̀yin aráalé, arákùnrin yìí ní ọjọ́ 41. Mo mọ̀ pé àárọ̀ ọjọ́ ìgangan owó tó wà lápò tòun kò ju 20 pọ́ùn lọ. Kábíyèsí Ọlọ́run, èló náà ń ta màlúù, èló ló wà lápò rẹ̀. Lòun bá gbéra ó dọ̀dọ̀ bàbá Awóyinfá. Nígbà tí arákùnrin yìí dé ọ̀dọ̀ bàbá Awóyinfá, kí ló ṣẹlẹ̀? Ǹjẹ́ wọ́n rí ọgbọ́n dá sí i? Ǹjẹ́ wọ́n rí màlúù àbí wọn ò rí màlúù? Oore ń bẹ nínú ibi ń bẹ nínú oore. Mò ń bọ̀ mi tí dé. Àní arákùnrin yìí nígbà tílẹ̀ ọjọ́ 41 fi mọ́, ọwọ́ òfìfo lòun mọ̀ gbé lọ ọ̀dọ̀ bàbá Awóyinfá o. Kódà ẹsẹ̀ lòun tún rìn lọ ọ̀dọ̀ bàbá Awóyinfá. Bí ọ̀dọ̀ bàbá Awóyinfá ṣe jì tó, torí pé òun ò lówó kẹ̀kẹ́ lápò ni. Bóun ṣe dé ọ̀dọ̀ bàbá Awóyinfá, òun kọ́ àlàyé lẹ́kùnrẹ́rẹ́ òun ṣe fún bàbá Awóyinfá. Bàbá Awóyinfá pariwo, èèwọ̀, ẹ̀fún ni àbẹ́ẹ̀dì. Mọdé yìí má jẹ́ kí èdè díẹ̀, ó gbọ́dọ̀ wá owó màlúù yìí kàn léni eléni kílẹ̀ tó ṣú. Torí tá a bá ṣiṣẹ́ yìí léni fún ẹ, ó léwu fún ẹ gidigidi. Kódà ohun tí ó tẹ̀yìn yẹ̀yọ̀ òun ní lọ wájú. Arákùnrin yìí lòun bá sáré jànàjànà kúrò níwájú bàbá. Òun bẹ̀rẹ̀ sí ní sáré jànàjànà káàkiri láti wá owó màlúù láti yá. Ẹgbọ́n náà ṣe arákùnrin yìí ó rówó màlúù yá àbí kò rí ìyá ń bì kan? Ǹjẹ́ wọ́n padà ṣiṣẹ́ yìí ní ọjọ́ yìí kílẹ̀ tó ṣú? Nǹkan bẹ́ẹ̀ ń dúníyàn tá a wà yìí. Ẹ má gbàgbé, oore ń bẹ nínú ibi ń bẹ nínú oore. Igbekun Aye ni mo pe léyìí. Mò ń bọ̀ mi tí dé. Arákùnrin yìí òun rí 80 mílíọ̀nù yá níbì kan, ìyẹn 100 àpò.
nígbà tóun ti débòmíì Ọlọ́run tún fi òun ṣe kòǹgẹ́ rẹ̀ ẹnìkan tún rí 100,000 francs yá òun ìyẹn 100 àpò bóun ṣe kó ń bẹ̀ òun sáré jànàjànà lọ bá àfẹ́sọ́nà tòun torí òun ò tí ì níyàwó nílé òun wá irọ́ gidi kan pa fún àfẹ́sọ́nà tòun torí òun ò jẹ́ kó mọ ohun tí ń ṣẹlẹ̀ rárá ṣùgbọ́n nígbà tí àfẹ́sọ́nà tòun gbọ́ ọ̀rọ̀ yìí ó wọlé ó sì kó 50,000 francs jáde fún òun ìyẹn 50 àpò ẹ̀yin aráalé ẹ ti ń ṣèṣirò owó yìí nínú ilé yín lọ́hùn-ún èló ni wọ́n ń ta màlúù ṣe mọ̀ dáadáa ó ní bóun ṣe gba 50,000 francs lọ́dọ̀ àfẹ́sọ́nà tòun lòun bá tún bẹ̀rẹ̀ sí ní sáré kiri o ẹ̀yin obìnrin tí àfẹ́sọ́nà yín bá wá bá yín lójijì ń pé òun nílò owó ṣe lè kó kalẹ̀ ẹ̀já fele náà ká fi ṣàríkọ́gbọ́n o ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin wọ́n ń gba owó lọ́wọ́ àwọn obìnrin ní ìsinmi wọ́n ní tá a bá ń sunkún amárìnràn ni o ju gbogbo rẹ̀ lọ arákùnrin yìí ní gbogbo owó tóun ṣàjọ ní ọ̀sán ọjọ́ yìí owó yìí ń wọ 250,000 francs ìyẹn 200 àbọ̀ lòun ṣàjọ lọ́sàn ọjọ́ yìí ẹ̀yin aráalé òun bá kó owó yìí ó di ọ̀dọ̀ bàbá Awóyinfá ẹgbọ́n náà nígbà tó kó owó yìí dé ọ̀dọ̀ bàbá Awóyinfá kí ni ohun tí bàbá Awóyinfá sọ wọ́n ní bí náà ò bá tán láṣọ ẹ̀jẹ̀ yìí tán lè kánná kó tó ṣe bí òwe lọ́dọ̀ ẹ̀yin àgbà kí ni bàbá Awóyinfá sọ fún un nǹkan bẹ́ẹ̀ ń dúníyàn mò ń bọ̀ ẹ jẹ́ mú mi díẹ̀ náà. arákùnrin yìí ní bóun ṣe kó 200 àbọ̀ dé ọ̀dọ̀ bàbá Awóyinfá bàbá Awóyinfá ní họ́wù mọdé yìí màálù eléèló la fẹ́ rà ìwọ ò mọ̀ pé àtúrà àwọn nǹkan kan fi kún un ni àbí ṣé màálù nìkan la fẹ́ lò fún ẹ ni owó yìí ò mọ̀ lè tó arákùnrin yìí ní lòun bá fìkúnlẹ̀ gbé òun bẹ̀rẹ̀ sí ní bẹ̀ bàbá kí wọ́n dákun kí wọ́n bá òun máléjì rẹ̀ ilẹ̀ mọ̀ ti fẹ́ mọ̀ ṣú lọ kò síbì kan tóun tún lè wá owó sí mọ́ bàbá ní òkè dìde jókòó ojú ní rójú ṣàánú mo ní ẹnìkan tí ń ta màálù màá pè é màá dúnadúrà pẹ̀lú rẹ̀ kó lè wò ó ṣe fún wa inú tòun dùn lòun sọ pé bàbá ẹ ṣeun bàbá ní kò tọ́pẹ́ ó yá gbéra kó mọ wá lọlé tí bá ti ń lo aago 6 ìrọ̀lẹ́ kó mọ padà bọ̀ láti wá lọṣẹ́ yìí bàbá tẹ̀ mọ́ òun létí pé má jẹ́ kí àkókò lọ o ṣó mọ̀ pé tílẹ̀ bá ilé ṣúlẹ̀ ní tó bá lò ó ewu ń bẹ lóko ló ń gé gan fúnra rẹ̀ ewu ni lòun ní òkè bàbá mi ò ní pẹ́ kó tó lọ aago 6 màá ti padà wá bá yín ẹgbọ́n náà nígbà tó di aago 6 kí ló ṣẹlẹ̀ ǹjẹ́ arákùnrin yìí padà àbí kò padà ǹjẹ́ wọ́n ríṣẹ́ yìí lò àbí wọn ò rí lò bí n bá níná jó lérí omi ẹ̀yẹn kàn pé kí n lọ kérú rẹ̀ wá mò ń bọ̀ mí jíde mo kí ajá Aliata láti ìlú Kuwait lọ́hùn-ún ẹ bá ń tọ́jú Afọláṣadé mi bẹ̀ gbogbo ẹ̀yin ọmọ Benin tẹ́ wà ní Kuwait ẹ kéré oko wálé o ẹ bá ń ṣàmì àdúrà arákùnrin yìí ní nígbà tóun fi délé òun kàn ń rò ní ìrònú bá òun sọ sọ́kàn pé wàhálà ò ní mo wá kóra mi sínú rẹ̀ báyìí ṣé mo tó wá jẹ̀bi wípé mo dá àpò 3 tí wọ́n sì fi ránṣẹ́ sí mi padà ni àbí kí wá ní gbogbo wàhálà tí mo wá kóra mi sínú rẹ̀ báyìí gbogbo kinní yìí ní mú ìrònú bá òun gbogbo ìgbà ló ń wọ aago torí pé kò sówó tóun fi gbé ọ̀kadà dé ọ̀dọ̀ bàbá Awóyinfá ní aago 6 òun wọ aago bí ṣe ń lo aago 5 báyìí lòun ti bọ́ sọ́nà arákùnrin yìí ní aago 6:20 ìṣẹ́jú lòun ti dé sọ́dọ̀ bàbá Awóyinfá níbẹ̀ bóun ṣe dé ọ̀dọ̀ bàbá Awóyinfá òun wò yín pé bóyá kóun tiẹ̀ rí màálùú lórí ìdúró òun ò rí màálùú kankan lórí ìdúró òun tiẹ̀ tún wo àwọn àyíká bóyá wọ́n ti pa màálùú wọ́n ti ń kún lẹ́yìn kùlé ṣùgbọ́n òun ò rí àpẹẹrẹ yín pé wọ́n pa màálùú kan lọ́dọ̀ bàbá Awóyinfá ń bẹ̀ ẹ̀yin aráalé kí ló fẹ́ ṣẹlẹ̀ lòun bá wọlé tọ̀ bàbá Awóyinfá bàbá Awóyinfá ó mú òun wọ inú ilé agbára kan lọ ẹgbọ́n náà kí ló ṣẹlẹ̀ nínú ilé agbára yìí ibi tá ń bọ̀ gangan la ti ń dé yìí o ṣẹ́ǹdè mọ́lẹ̀ dáadáa mo ní oore ń bẹ nínú obì bẹ́ẹ̀ ni bí ń bẹ nínú oore ìgbèkùn ayé lélẹ́yìí àìmọye èèyàn tí wọ́n ti ń bẹ nínú ìgbèkùn ayé nísìnyí
tó sì já sí pé wọ́n wá ọ̀nà àti bọ́m̀bẹ̀ tí wọn ò sì tí ì rọ́nà àti bọ́m̀bẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ wà nínú àjàgà kan àbí òmíràn, Ọba mi Elédùà yóò yọ yín nínú rẹ̀. Ẹ bá ń ṣàmì àdúrà. Kí ló ṣẹlẹ̀ nínú yàrá agbára tí bàbá Awóyinfá mú arákùnrin yìí wọ̀? Mò ń bọ̀, ẹ jẹ́ mú mi díẹ̀ náà. Arákùnrin yìí ní bí bàbá ṣe mú òun wọ ìyàrá agbára yìí, ìṣe lórí tòun dìde jàìn. Òtútù ń bo òun, jìnnìjìnnì sì ń mú òun. Torí nínú ìyàrá agbára yìí, oríṣiríṣi àwọn òòṣà níbẹ̀ nínú yàrá yìí làwọn gba ẹ̀gbẹ́ wọn kọjá. Nígbà tí bàbá mú òun dé àyè kan, bàbá ní kóun dúró. Bóun ṣe dúró báyìí, òun rí àwọn ìyá mẹ́ta kan tí wọ́n jókòó sórí odó nínú yàrá agbára yìí. Àwọn ìyá mẹ́ta yìí, ọ̀kọ̀ọ̀kan wọ́n gbé ìpèsè dání. Gbogbo àná láti mọ ohun tí ń jẹ́ ìpèsè, torí àti yànnàná rẹ̀ nínú ètò bíi méjì mẹ́ta sẹ́yìn nísìn. Arákùnrin yìí ní ìyá kọ̀ọ̀kan ó gbé ìpèsè dání tí wọ́n jókòó sórí odó nínú yàrá agbára tí bàbá mú òun wọ̀ yìí. Òun sì ń dúró, lòun gbọ̀n pẹ̀pẹ̀pẹ̀ lórí ìdúró. Bàbá Awóyinfá sọ fún òun pé mọdé yìí, ibi awíladé yìí, ọ̀rọ̀ ti bùṣe. Kò sí ìbẹ̀rù ń bí o. Ó fẹ́ bá àwọn ìyá jẹun lénìí. Ọmọdé tó bá sì mọwọ́ wẹ̀, ó di dandan kó bá gbà jẹun. Ìwọ ti mọwọ́ wẹ̀. Ó yá, ṣé o ráwọn ìyá tí wọ́n bẹ́ ń kalẹ̀ yìí? Ó kúnlẹ̀ síwájú ọ̀kọ̀ọ̀kan nínú wọn. Ó máa jẹ ìpèsè tí ń bẹ lọ́wọ́ wọn. Tó bá jẹ tẹnìkan tán, ó tún bọ́ síwájú ẹnìkejì, ó tún jẹ tiẹ̀, ó tún bọ́ síwájú ẹnìkẹta, ó tún jẹ tiẹ̀. Òun ní bàbá Awóyinfá ní bẹ́ẹ̀ ni, kẹ́rù má bà ẹ́. Àwọn ìyá mẹ́tẹ̀ẹ̀ta yìí, wọn ò fọhùn rárá. Wọ́n kàn jókòó lórí odó, wọ́n na ọwọ́ wọn síwájú pẹ̀lú ìpèsè tí ń bẹ lọ́wọ́ wọn. Bàbá ní bíṣẹ́ òpẹ́ ni ẹnìkan kì í pẹ́ṣẹ́. Ó yá kọjá síbẹ̀ kó bẹ̀rẹ̀ sí ní jẹun. Ẹgbọ́n náà ṣe arákùnrin yìí, ó rí àwọn ìpèsè mẹ́tẹ̀ẹ̀ta jẹ àbí kò rí jẹ? Mò ń bọ̀, ẹ jẹ́ kémi mu mi díẹ̀ náà ń bí, torí pé ọyẹ́ wà. Arákùnrin yìí ní òun bọ́ síwájú ìyá alákọ̀ọ́kọ́, òun kúnlẹ̀, òun sì bẹ̀rẹ̀ sí ní jẹ àwọn ìpèsè tí ń bẹ lọ́wọ́ ìyá yìí. Òun jẹ lẹ́yọ kọ̀ọ̀kan torí àwọn ẹran níbẹ̀ nínú ìpèsè yìí, òun yọ jẹ lẹ́yọ kọ̀ọ̀kan. Bóun ṣe jẹ tán, òun dìde, òun kúnlẹ̀ síwájú ìyá kejì, òun bẹ̀rẹ̀ sí ní jẹ tiẹ̀ náà. Àmọ́ nígbà tóun jẹ dé ìdajì, ìṣe nínú tòun ti yó. Kíní yìí ń gà òun lọ́rùn. Òun sọ fún bàbá yín pé mo ti yó. Bàbá ní níbo? Yó kẹ̀. Àfárá, ó gbọ́dọ̀ jẹ gbogbo rẹ̀. Lòun tún tẹ̀síwájú, òun jẹ. Òun ṣe bẹ́ẹ̀, òun jẹ ti ìyá kejì tán. Bóun ṣe jẹ ti ìyá kejì tán báyìí, lòun dìde, lòun kúnlẹ̀ síwájú ìyá kẹta, lòun bẹ̀rẹ̀ sí ní jẹ. Arákùnrin yìí ní ọjọ́ ìgangan lòun gbà yín pé kò sí ohun tí ń jẹ́ pé mi ò lè jẹ sórí imoyó, torí àmọ́ ń dáṣà yín pé àì jẹ sórí imoyó. Arákùnrin yìí ní òun jẹ sórí imoyó ní ọjọ́ yìí. Bóun ṣe ń jẹ ti ìyá kẹta lọ, ìṣe ni ń gbé òun pé òun fẹ́ bì. Bàbá ní àgbẹ̀dọ̀, ó gbọ́dọ̀ bì. Gbìyànjú kó jẹ tán. Òun sá ń jẹ kínní, òun jẹ kínní lọ. Ká má fọ̀rọ̀ gùn, òun jẹ ti ọwọ́ ìyá kẹta tán. Bóun ṣe jẹ tán báyìí, inú tòun rí tan bíi bọ́ọ̀lù tí wọ́n ń gbá lórí pápá. Arákùnrin yìí ní bóun ṣe jẹ tán báyìí, ìgbà yẹn làwọn ìyá mẹ́tẹ̀ẹ̀ta bẹ̀rẹ̀ sí ní fọhùn. Ẹ gbọ́ ná, kí ni àwọn ìyá mẹ́tẹ̀ẹ̀ta wá sọ fún arákùnrin yìí? Mo ní nǹkan bẹ́ẹ̀ dúníyàn tá a wà yìí. Mò ń bọ̀, mi tí ì dé. Arákùnrin yìí ní ìyá àkọ́kọ́ ló kọ́kọ́ fọhùn. Ó ní mọdé yìí, ó kú oríire. Tó o bá ti ń lò báyìí, yóò mọ̀ dún fún ẹ. Tó o bá ti ń fà báyìí, yóò mọ̀ tóra wọn. Ìwọ ò ní bá wọn ṣiṣẹ́ tí ò lówó nú mọ́ láyé rẹ̀. Ṣùgbọ́n wá gbọ́ o, fún ọjọ́ 7 lénìí, o gbọ́dọ̀ bá obìnrin ní àjọṣepọ̀ rárá. Lẹ́ẹ̀kan náà ni ìyá kejì gba ọ̀rọ̀ lẹ́nu ìyá àkọ́kọ́. Ó ní kódà o gbọ́dọ̀ da omi ra fún ọjọ́ 7 lénìí. Bóyá o ṣe àṣemáṣe kan, nǹkan ọmọkùnrin wá dànù lára rẹ̀, àbí lẹ́pìkì wá dànù lára rẹ̀. Ó yẹ kó ti yẹ̀yìn tẹ́ wà nílé. Lẹ́ẹ̀kan náà ni ìyá kẹta tún gba ọ̀rọ̀ lẹ́nu ìyá kejì. Ó ní
paríparí rẹ̀ gbogbo ohun tó ṣẹlẹ̀ níbí ilé nìyí ó gbọ́dọ̀ sọ fún ẹ̀dá alààyè kankan. Ó tún tẹ̀ mọ́ òun létí ó ní mọ́sọ̀dí ọ̀la rẹ fẹ́ni kankan o kó gbọ́ ìkìlọ̀ dáadáa. Arákùnrin yìí lòun dáhùn ìpè gbogbo ohun tẹ́ kà fún mi lófin pátá ni mo ti gbọ́ màá mójútó. Paríparí rẹ̀ mi ò tí ì níyàwó nílé débi ń pé ń bá a ní nǹkan pọ̀ tí nǹkan fi dànù lára mi. Àmọ́ mo ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè o. Arákùnrin yìí sọ bẹ́ẹ̀ fún àwọn ìyá yìí. Wọ́n ní béèrè abèrè kì í ṣìnà béèrè gbogbo ohun tó o bá fẹ́. Àyè gbà ẹ́ láti béèrè gbogbo ohun tó o fẹ́ mọ̀. Arákùnrin yìí ní òun ní ká ní mo ṣèṣì kọlu ọ̀kan nínú àwọn òfin mẹ́ta tẹ́ ẹ kà yìí kí ni ó ṣẹlẹ̀ sí mi. Ó ní bóun ṣe béèrè ìbéèrè yìí tán ni àwọn ìyá mẹ́tẹ̀ẹ̀ta dáhùn lẹ́ẹ̀kan náà yìí pé ha èèwọ̀ má dán wò bó o bá dán wò ikú ni kì í ṣàrùn. Òun sọ fún wọn pé ọ̀dà mo ti gbọ́. Bàbá Awóyinfá sọ fún òun pé mọdé yìí ṣó ní béèrè kankan mọ́. Òun ní rárá kò sí béèrè kankan mọ́. Bàbá Awóyinfá sọ fún òun pé tó bá rí bẹ́ẹ̀ gbéra sọ ilé yá. Làwọn jáde nínú yàrá agbára yìí lòun bá kọrí sílé tòun. Ṣùgbọ́n nǹkan kan padà ṣẹlẹ̀ nígbà tóun fi délé. Ẹgbọ́n ní kí ló ṣẹlẹ̀ nígbà tí arákùnrin yìí délé. Mo ní gbogbo nǹkan láyé yìí ló ní àtúbọ̀tán. Ẹgbọ́n náà ṣóore ni wọ́n ṣe arákùnrin yìí ni àbí ibi ni wọ́n ṣe fún un. Mo ní mò ń béèrè ìbéèrè yìí ní gbogbo ìgbà. Àmọ́ tẹ́ ẹ bá ń bá wa ká lọ lórí ètò yìí ẹ̀yin náà ẹ mọ̀ bóyá oore ni wọ́n ṣe fún arákùnrin yìí àbí ibi ni wọ́n ṣe fún un. Ẹ mọ́ gbàgbé o oore ń bẹ nínú òbí bẹ́ẹ̀ ni ibi ń bẹ nínú oore. Ìgbèkùn ayé ni mo pe léyìí. Àìmọye àwọn èèyàn náà ló wà tó ṣe yín pé wọ́n ti wọnú ẹgbẹ́ tó ṣe yín pé márò láké márò lóko ní Ifá tán dá fún wọn. Wọ́n ní wọn ò gbọ́dọ̀ sọ fẹ́ nìkankan. Àwọn nìkan ni ó máa wá fi gbogbo rẹ̀ fira. Ìyàwó mi ó jókòó lẹ́gbẹ̀ẹ́ ọkọ rẹ̀ ńgbà míì yóò sì ro gbogbo rẹ̀ lọ títí yóò ní òun ló mọ ohun tí ń rò lọ́kàn márò láké márò lóko. Bẹ́ẹ̀ náà ni ọkọ mi yóò jókòó sẹ́gbẹ̀ẹ́ ìyàwó rẹ̀ ńgbà míì tí yóò sì wò títí yóò ní tíyàwó bá bẹ̀rẹ̀ ń pé bá alágbájá ṣé ò sí kò ní sọ torí pé márò láké márò lóko náà ní fatan dá fún un. Ẹgbọ́n náà ṣé oore ni wọ́n ṣe arákùnrin yìí àbíbi ni wọ́n ṣe fún un. Oore ń bẹ nínú òbí bẹ́ẹ̀ ni bí ń bẹ nínú oore. Àkókò ti lọ púpọ̀ ẹjá fi pàdé sórí àkọ́tún ètò tẹ́ ẹ bá fẹ́ mọ ohun tó ṣẹlẹ̀ sí arákùnrin yìí tó fi débi ń pé ọ̀rọ̀ ìdíhun tánà sórí àtẹ́gùn. Mo ní tẹ́ ẹ bá gbádùn rẹ̀ ẹ bá ń tẹ láìkà ìyẹn àtàǹpàkò tó gbẹnu sókè nísàlẹ̀ yìí. Gbogbo ẹ̀yin náà tẹ́ sì ń gbọ́ wa tẹ́ ń wò wá tẹ́ ẹ̀ tí ì darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. Mo ní ẹ bá wa tẹ ibi pupa tí wọ́n kọ sàbọ̀nẹ́ẹ̀sì nísàlẹ̀ yìí kẹ́ ẹ fi darapọ̀ mọ́ wa lórí ìkànnì tá a wà yìí. Kò ní jẹ́ kẹ́ ẹ mọ́ pàdánù àwọn ètò wa ní kété tá a bá ti bọ́ sórí ètò. A sì ń retí ìrànlọ́wọ́ látọ̀dọ̀ yín o. Ẹ dákun ẹ ràn wá lọ́wọ́ lórí ètò yìí. Ènìyàn láṣọ ènìyàn ń boni lára ju aṣọ lọ. Máíkrófóònù wa àwọn akómọjà sí pé a mọ̀ gbé dání báyìí kó mọ dúró fúnra rẹ̀ ká sì mọ sọ̀rọ̀ lọ. Ohun tá à ń fẹ́ gangan nù. Ẹ bò wá láṣìírí lórí ètò yìí. Bóyá ẹ bá fẹ́ fi ìrànlọ́wọ́ tí ránṣẹ́ sórí ètò yìí àbẹ́ ẹ fẹ́ polówó ọjà yín àbẹ́ ẹ fẹ́ káyọ̀ mọ iṣẹ́ tẹ̀ ń ṣe ẹ pé ohun ìfẹ́ SOMIDA sórí nọ́mbà tẹ́ ti mọ̀ bí ẹni mowó +229 97 74 76 51. Fún àǹfààní ẹ̀ tẹ́ gbọ́ English ẹ tẹ +229 97 74 76 51. Ẹ ṣeun púpọ̀. Ẹ̀yà àgbè mi ṣe tán rèlú ìdáró bẹ́ẹ̀ lẹ́yà àlùkò mi ṣe tán rèlú ìkósùn lékèlékè mi ṣe tán rèlú ìkẹfùn. Mímọ fẹlẹ́ ìṣèlọ lọ́jọ́ tèní mi ò ní lọ̀lọ́ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi bẹ́ẹ̀ ni mi ò ní lọ̀lọ́ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò. Èmi ní mọ̀ wá ẹ̀yin ní mọ̀ bá ọ̀bẹ ní bẹ́ṣu àtẹlẹsẹ̀ á sì bẹ̀nà wò ẹni tó bá ní mọ́bọ̀ òun ní ní débà o. Muhammadu Akóredé Bakorede tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ SOMIDA Sẹ́ríkì ọlọ́pọlọ nọ́mbà 1 máyégún gbogbo sọ̀rọ̀. Mo ń dágbére lórí ètò kìí ṣe tikú kìí ṣe tàrùn. Ìpàdé mi àti ó tún di lákọ̀tún ètò títí ìgbà tátùmọ̀ pàdé mi ò fi ń sínú ìbànújẹ́ o mi ò ní dé bá yín nínú ìbànújẹ́ ó dàbọ̀.